Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Èmi ni Chief Imam Abdulrasheed Oluwalowi Central Mosque tí orúkọ mi ń jẹ́ Alhaji Abdulgani Junaid Ololagbendu tí mo jẹ́ kan nínú àwọn imam nílùú Jẹ̀dẹ̀. Ọlọ́run kí ó jẹ́ ká ríra wa pẹ́ sà. Abára wa dúpẹ́ fọ́lọ́run. Adẹ̀yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọba wo lọba tí a dúpẹ́ fún, ọba tí ó sọ wá dàsìkò yìí. Gbogbo ń tẹ́dà bá fẹ́ sí fífẹ́ tàánú Ọlọ́run ni bọ́lọ́run ọba fẹ́ kò lè ṣeé ṣe. A dúpẹ́ pọ́ fẹ́ wá fẹ́ ìkẹ́ rẹ̀ lásìkò yìí. Ọlọ́run kó má yọ wá nù kẹ́. Gbogbo àwọn òjíṣẹ́ látòrí Muhammad lílẹ̀ Ọlọ́run bá lékún kẹ́ wọn. Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin, mo kí yín. Ọlọ́run ní fi wálẹ̀ ní gbogbo ìgbà àti gbogbo àsìkò. Bí akila hawla wala quwwata illa billah. Wọ́n fún mi pé kí n sọ̀rọ̀ lórí al-ilaqatu bayna as-zawja was-zawj aw bayna as-zawji was-zawja. Ilaqatu as-zawjan, ìṣepọ̀ ọkọ àti ìyàwó. Ìṣepọ̀ kan tó wà ó jẹ́ ilaqatun matina. Ìṣepọ̀ kan tó ṣe pé ó yí púpọ̀ ni. Gbogbo ìṣepọ̀ ìní nǹkan tí ìṣepọ̀ tí ó ní àlàyé inú, ṣùgbọ́n ìṣepọ̀ tọkọ àti ìyàwó ó stáǹdì ju gbogbo ìṣepọ̀ yòókù lọ. Torí wípé Ọlọ́run ọba tó dá wa fún ara rẹ̀, òun ló sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní man amila salihan min dhakarin aw untha fa huwa mu'minun. Ìtọ́lọ́run kọ́kọ́ gbé wá nìyẹn. Ọlọ́run jẹ́ kó yé wa pé ẹni tó bá lè ṣe dáadáa, haida o, ó ń tọ́jú ọkùnrin o, àbójóbìnrin o, òun lápè lẹ́ni tó bìlífù wọn lọ. Ọkọ àti ìyàwó àjọ wà pọ̀. Ní tí a kọ́kọ́ need lára àṣepọ̀ wọn ni pé kí wọ́n bìlífù lára tí Ọlọ́run wí àti dídádọ́ dá àwọn àti kíni tó torí ẹ̀ dá wọn. Ó yẹ kí wọ́n mọ̀ pé tí Ọlọ́run torí ẹ̀ dá wọn ni pé fífẹ́ táwọn fẹ́ra àwọn yẹn àwọn fi wá ṣe ìbádà láyé ni. Ìjọsìn ni fífẹ́ jẹ́. Fífẹ́ kì í kàn ṣe pé ìfẹ́ra ẹni ọkọ àti ìyàwó pẹ̀lú Ọlọ́run, pẹ̀lú ìrù Ọlọ́run tó dá wa. Kì í ṣe ordinary pé ẹ kàn fẹ́ra yín ẹ kàn máa bẹ. Bẹ́ẹ̀ tí ń fẹ́ra yín tẹ́ ti ń bára yín lò nípa jíjẹ, nípa mímu, nípa níná, nípa lílò, gbogbo nǹkan yẹn ní àkọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa fún láadáa. Lára tí obìnrin ń fara gbà lára ọkọ tó ì ṣe pé wọn àjọ bí wọn pọ̀. Nínú àwọn nǹkan tí wọ́n máa gbà lára ọkọ ẹni kọ́kọ́ wu ìwà tí ò ní bá lára mu. Tóbìnrin ń bá lè lọ lo háyà Ọlọ́run tó ní wal kadhimina al-ghayza, ẹni tó rí bínú tó lè gbé bínú mi, wal afina anin nas, tó mójú kó fọ́kọ rẹ̀ pé wẹ́n ó kú ti jọ́kọ̀ mi náà tọ́lọ́ ló fi sáde orí mi. Tóbìnrin bá lè lò bẹ́ẹ̀ yóò gbádùn ilé ọkọ rẹ̀. Ṣùgbọ́n obìnrin tó wá ti wò pé ó ṣe lè gbé wá bẹ́ẹ̀ yẹn, èmi náà gbọ́dọ̀ gbé tèmi náà gbóná, kò sọ́bọ́ tó fẹ́ dá sí, kò lè gbádùn ilé ọkọ ẹ̀. Ìyẹn ni tí ń fa òǹpinya láàrin lọ́kọláya lénìí tí dẹ̀ ń bí dààmú kalẹ̀. Torí pé tó òǹpinya bá ti wá sáàrin lọ́kọláya yóò bí wàhálà fọ́mọ àti mú ojú tọ́kọ ọkùnrin yóò ṣòro. Yóò ẹsẹ̀ mọ́ SARS fáti fẹ́ obìnrin mi, kó tó fẹ́ obìnrin mi yẹn láì fọmọ yẹn yóò ti change sí bọ́n tí ń lò bọ́ pẹ̀lú ìyá àti bàbá tẹ́lẹ̀. Ìyẹn ni a fi gbọ́dọ̀ mọ báwo làwọn obìnrin ó sì máa ṣe, tá a fi gbọ́dọ̀ máa tẹríba fún àṣẹ ọkọ wa. Torí pé àìtẹríba fún àṣẹ ọkọ ń da láìfò àwa àtàwọn ọmọ tá a bá bírú. Again, Ọlọ́run tó ní mọ́ ní amina salihan, ẹni tó bá ṣe dáadáa min dhakarin olólejọkùnrin wà ounza ó ṣẹlẹ̀ jóbìnrin. Tá a bá wá wo àwa tá a jọkùnrin náà nínú ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ yìí, ẹni pé Ọlọ́run sọ nínú Suratun Nisa, Ọlọ́run ní fankihu ma taba lakum minan nisa. Ẹfẹ́ tó bá dùn mọ́ yín ẹni tó wù yín nínú obìnrin ní kẹfẹ́. Ẹ má jẹ́ kí wọ́n ti mọ́ yín lọ́rùn pé ayé wọ́n kà tó obìnrin mọ́ mi lọ́rùn mọ́ kàn fẹ́ fẹ́ tó wù ẹ lọ́lọ́run wí. Kùránì ni ọba tó ní ẹ lọ sọ bẹ́ẹ̀. Tó ọba tí wọ́n fẹ́ tó wù ọ tán
lára kó ti fẹ́ tó wú ọ̀hún gbogbo àṣìṣe tí ń bẹ lára rẹ̀ tó mọ̀ tẹ́lẹ̀ o ti gbọ́dọ̀ gbà pé wàá fẹ́ pọ̀ mọ́ ọ gbọ́dọ̀ máa dáwùtù pé ẹyin o àwọn àṣìṣe tí ń bẹ lára rẹ̀ mi mọ̀ pọ̀ wà ń bẹ tẹ́lẹ̀ mi mọ̀ pé mistake wà ń bẹ tẹ́lẹ̀ tó bá ti ń dáwùtù yẹn lára rẹ̀ tó bá fẹ́ máa fi lò fẹ́ wàá misbehave wàá dẹ̀ wu ìwà tí ò ní bá tọ́lọ́run ṣùgbọ́n ìwà tó bá tọ́lọ́run tó lè wù òun ni pé kó lo ìtànàbí wa Muhammad wípé ẹnìkankan kò lè jẹ́ onígbàgbọ́ àfi kó ń tọ̀ wọ́n fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ ni Ànábì wa Adam tó jẹ́ bàbá gbogbo wa tí wọ́n kọ́kọ́ jọ ṣe tọkọtaya láàrin òun àti Hawa tó jẹ́ ìyàwó ẹ̀ Ànábì wa Adam yìí alayhi salatu wassalam wọ́n jẹ́ kó yé wa ńgbà tí wọ́n dá Hawa sí lẹ́gbẹ̀ẹ́ pé ẹfẹ́ ta àhá rẹ̀ ni ajọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni ìyàwó yìí ó gbọ́dọ̀ mọ gẹ́gẹ́ bí ẹni tá a yọ ní ẹ̀gbẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ máa rí ìyàwó bí ẹni pé wá ètò òwú yìí ọba mi láàmú tó bá dẹ̀ tí ń wù báyìí o lè gbọ́dọ̀ mi tó bá níyàwó lè gbọ́dọ̀ rẹ̀ mélòó lọ fẹ́ kànú ìgbésí ayé rẹ̀ tó fi ráyé gbé kọ̀dẹ̀ sẹ́ni tí ò ní ṣùgbọ́n ìwọ tó ń sọ̀rọ̀ yẹn gangan ní ṣùgbọ́n àdìsí Ànábì wa Muhammad wọ́n sọ yìí pé gbogbo ẹni tí ó bá ti fẹ́ràn ọmọnìkejì ẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ irú ẹni yẹn ni ó jẹ́ olólùfẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ Jesus náà sọ bẹ́ẹ̀ Ànábì Isa tó yé wa pé fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ nínú ọ̀rọ̀ Ànábì àti tànábì wa Isa ọ̀pàpọ̀ ń bẹ bẹ́ẹ̀ ni Ànábì tó dúró Ànábì sọ pé àlèbáyé hàn bil khiyar tọkọtaya ọ̀rọ̀ wọn ó dà gẹ́gẹ́ bí ọlọ́jà méjì ni tí wọ́n jọ fẹ́ ṣe títà rírà èmi fẹ́ rà ìwọ fẹ́ tà bẹ́ẹ̀ lọ́rọ̀ ọkọ tìyàwó sí rí ma lam yatafarraqa táwọn méjèèjì bá ti jọ ń bẹ tí wọn ọjọ́ pínyà láàrin ara wọn tí wọ́n jọ ń lò gbésí ayé wọn lórí ìbẹ̀rù Ọlọ́run lórí bọ́lọ́n ti fẹ́ wà ń sadaqa wákàtí mọ́ táwọn méjèèjì bá ń lura wọn bá ń lo ayé wọn pẹ̀lú òdodo tí ẹ̀dẹ̀ ń lọ́dọ̀ wọn pẹ̀lú kí wọ́n pa àṣírí ara wọn mọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ó fi àlùbáríkà sí àárín àwọn méjèèjì wà ń kadhiba táwọn méjèèjì tí wọ́n bá wà lè lọ sí kíni tí wọ́n bá lè lọ parọ́ fúnra wọn má kì í kátìbára kátìbá yìí náà wọ́n àlùbáríkà tí ń bẹ láàrin àwọn méjèèjì Ọlọ́run túká ọkọ ọmọ wò pé mo kàn ń kójọ kí ló dé tí ò gbà tí ò fi òdodo báyàwó ẹ̀mí ìyàwó ọmọ wò pé kí ló dé tí mo ń fa kíní kí n sì tó fẹ́ ọkọ tọwọ́ mi dẹ̀ jí o mò ń ṣe kíní báyìí ẹbí léèrè sínú rẹ̀ mọ́ sọ́kùrẹ̀ pírẹ́mù yẹn ní ń ṣẹlẹ̀ nínú ayé tí ń fa ìfàsẹ́yìn bá gbogbo fámìlì kọ̀ọ̀kan láyé tó bá ti ń fa ìfàsẹ́yìn fún ẹ instead tí wọ́n fi tètè fura pé Ọlọ́run ní mẹ́ni àmìlà zọ́ọ̀lì amẹ́ńdàkàrí àwọn òzàn fàwọ́wà mọ̀ọ́mẹ́nù ẹni tó bá ṣe dáadáa nínú yín ó lè jọkùnrin ó lè jóbìnrin òun láàpè ní mùmínì fàlànà ìyá nà wọn ṣé tá a bá fẹ́ra wa yìí ṣé a ní nǹkan tọ́lọ́run fi san wá lẹ́san Ọlọ́run ní bẹ́ẹ̀ nítorí pé bàdà là ń ṣe Ọlọ́run ní lànà ìyá nà wọn àyàtàn tayyibatan lára pé ní àfaradà lára yín ọkùnrin ò rí obìnrin bí ọ̀tá látara àṣìṣe ara rẹ̀ obìnrin náà rí ọkùnrin bí ọ̀tá látara àṣìṣe ara rẹ̀ lànà ìyánahum hayatan tayyiba Ọlọ́ni màá wá báyìí prepare life tẹ́ máa lò láyé yóò jẹ́ life tó dáa good life lẹ́ máa lò kò tó ní pín síbẹ̀ tẹ́ bá tó dé àlùkìyàmà èyí tó dáa gbé tẹ́ lò láyé yẹn lọ màá báyìí tọ́jú ẹ̀ kalẹ̀ torí pé fẹ́ra yín yẹn ìbádà lẹ́ fi ń ṣe èmi Ọlọ́run lẹ́ ń fi sìn látara pé fẹ́ra yẹn bímọ tẹ́ bá bímọ ọmọ yẹn ló tó bímọ bẹ́ẹ̀ ni tèmi Ọlọ́run fẹ́ kọ́ máa pọ̀ bẹ́ẹ̀ ni ń pọ̀ sí Ọlọ́run ní kọ̀ọ̀kan síbẹ̀ fàlà méjì sì yá náà ń ájírọ̀ ń bí ahasani Ọlọ́run lè tọ́ dáa jù lọ́dọ̀ mi lẹ́sàn máa tó san fún àméjèèjì tí wọ́n bá lè ná faradà bẹ́ẹ̀ fàlà méjì sì yá náà ń ájírọ̀ ń bí ahasani máa káànù yamadun wọn ọ̀dẹ̀ ní gbé iṣẹ́ kan ṣe láyé iṣẹ́ tí wọ́n bá gbèsè látara ìgbépọ̀ àwọn méjèèjì wọn máa tara rẹ̀ sọ́jú dùnú fún wọn jọ́ gbẹ̀rẹ̀ kíyàmá mọ̀ kí ẹ̀yin ọkọ àtìyàwó ẹ mọ̀ bẹ́ẹ̀ ti sora yín pọ̀ tẹ́ ẹ̀ ní díkì tukọ̀ ọmọ wa ẹ̀ ní máa rí jà láàrin ara yín kálukú yín ọjọ́ máa gbébinú mi tọkùnrin bá rí yóò gbé mi pé ìbádà mò ń ṣe obìnrin yìí kọ́ ni mò ń ṣe é fún Ọlọ́run tó ní obìnrin yìí ni mò ń ṣe é fún tóbìnrin bá rí yóò gbà ní gbọ́dọ̀ bínú ọkọ mi ni ẹni tí sì ń darí mi Ọlọ́run ló pa láṣẹ pé kó darí mi bẹ́ẹ̀ ni àdìsí àná Muhammad sí mi àdìsí àná bìíní kullukum rahin wa kullukum mas'ulun an rahiyati gbogbo yín ládàá jẹ́ o obìnrin tá a fi ti ọkọ a ní kọkùnrin ọmọ àpàṣẹ lé lórí ni kóbìnrin ọmọ rí ọkọ rẹ̀ bí ẹni pé mo fẹ́ fa sí àrìnmẹ́ lọ àjọ máa dry girl ni tó bá ti di pé àjọ máa dry girl lábájọ ń sọ kò ní jẹ́ káyé wá gún bẹ́ẹ̀ yẹ
obìnrin yẹn kàn máa rí pé òun kàn máa kú ní ọkọ lójijì ni kò dẹ̀ sí ń tọ́fà ju pé ó fẹ́ drive inú ilé mọ́ ọkọ rẹ̀ lọ́wọ́ ọkọ òde lè gbà nígbà tó ná ọ̀yọ̀dẹ̀ kò lè gbà náà àfi kí wo obìnrin tẹríba fásitì ọkọ rẹ̀ tó bá ti lè tẹríba fásitì ọkọ rẹ̀ òun ṣe lọ́ọ̀dẹ̀ yẹn kí wo ọkùnrin náà dẹ̀ mú obìnrin yẹn gẹ́gẹ́ bí ẹran ara rẹ̀ ìyẹn yóò jẹ́ ká ìgbéjèèjì ọjọ́ rí ọlọ́sìn bẹ́ẹ̀ làdísì àná Muhammad ó ní kúlùkùn rọ́ọ̀hìn ìwọ tó ọjọ́kùnrin adaranjẹ ni a ti kó obìnrin tiẹ̀ obìnrin tá a fi tiẹ̀ a ní kọ́ ọmọ àdàgbésí ayé rẹ̀ jẹ báwo ni yóò ṣe ráyè tiẹ̀ náà lò tí wọ́n lórí tiẹ̀ lò tẹ́jọ balance bẹ́ẹ̀ sì ni obìnrin náà a ṣe òun náà lẹ́ni tí ó máa pàṣẹ fáwọn ọmọ tọkọ rẹ̀ bá bí tíṣà àkọ́kọ́ fọ́mọ tọkọ́kọ́ gbọ́dọ̀ tírẹ́nì ọmọ obìnrin ni tóbìnrin yìí ọba ti wá farabalẹ̀ kọ́ tẹríba fọ́kọ rẹ̀ kò lè rí tí ọkọ wọn ṣùgbọ́n látara tẹríba bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ rẹ̀ wọ́n wà padà sórí rẹ̀ lára rẹ̀ ọlọ́run á bẹ̀ ọ́ èyí tá a bára wa sọ yìí ọlọ́run jẹ́ wúlò fún gbogbo alágbàáyé gbogbo àwa táwa máa gbọ́ náà ọlọ́run kó tara ẹ̀san alẹ́san rẹ̀ àwọn tí wọ́n gbé tó ìkàlẹ̀ náà ọlọ́run kó sa wọn náà lẹ́san rẹ̀. mo wà ní lẹ́kṣọ̀ kan níjó ní ìlàjà ẹnìkan bí mi ní béèrè kan nípa ọ̀rọ̀ tọkọtaya nígbà tí mo ṣe lẹ́kṣọ̀ lórí ẹ̀ wípé tí obìnrin àti ọkùnrin tí wọ́n bá yà kí ni irú ìgbésẹ̀ wo ni wọ́n lè gbé tí wọ́n fi lè padà mo ní kò sí nǹkan tó lé ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní man yattaqillaha yaj'al lahu makhraja gbogbo ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run ọ̀nà àbáyọ Ọlọ́run máa là fún wọn ọ̀nà àbáyọ Ọlọ́run ó là fún wọn ẹ rí pé Islam ò fẹ́ kakọra wa rárá nítorí mọ̀ pé Islam ò fẹ́ kakọra wa Islam dé kó yé wa pé tẹ́ bá fẹ́ kọ obìnrin kọ́ lọ lo ìdá oṣù mẹ́ta ẹ̀yin náà wo odidi oṣù mẹ́ta oṣù mẹ́ta tí Islam sọ pé káwọn ó tó ní kọkùnrin wọn máa fún kò ní yọ máa gbélé rẹ̀ lọ́fẹ̀ẹ́ ní o ilé tó bá wà bẹ́ẹ̀ yọ máa gbé lọ́fẹ̀ẹ́ lóṣù mẹ́ta yẹn yóò tó wá di pé kò tó ní gbé bẹ̀ lásán yọ máa fún lóúnjẹ yọ máa sanwó fún Islam ò fẹ́ ká kọra wa iná fi gbé tó yẹ kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n bàbá wa kọra wa tán ẹnìkan tó béèrè náà tọjọ bẹ́ẹ̀ tọjọ èyí tí mò ń sọ lọ́wọ́ yìí wípé tá a bá kọra wa tán tọmọ wà láti ọ̀rọ̀ ìjọba ni pé kọ́mọ wà lọ́dọ̀ ọkùnrin nǹkan ọmọ wà lọ́dọ̀ obìnrin kí ọkùnrin ó máa sanwó fún àtitọ́jú ọmọ nínú Islam ò fẹ́ bẹ́ẹ̀ Islam ò fi fẹ́ bẹ́ẹ̀ ni pé tí ọmọ bá ti wà lọ́dọ̀ obìnrin ò lè rọmọ tọ́ yóò tọ́ ọmọ bá dì ní obìnrin ò lè dọ́mọ tọ́ in Islam fi sọ pé kí ọmọ wà lọ́dọ̀ ọkùnrin obìnrin lẹ́tọ̀ọ́ láti wá máa wọ́ mẹ́ẹ̀ ṣùgbọ́n kóbìnrin kọjú ọlọ́mọ lè bá a dá in Islam fọ́lò ìsẹ̀mí tá a fẹ́ lò láàrin ara wa lénìí nípa apá ti pínyà kóbìnrin wa padà àwòdì ọmọ gẹ́gẹ́ bí ìjọba ṣe wí ọ̀rọ̀ ìjọba nìyẹn ti Islam ò ní pé ọkùnrin ọtọmọ obìnrin nẹ́tọ̀ láti wá wo ọmọ rẹ̀ nítorí kí ọjọ́ ọlọ́mọ lè bá a dá Ọlọ́run nìkan lọ́ba tó pé gbogbo wa nà kọ́ọ̀sù ni wa kò sẹ́ni tó pé nù wa Ọlọ́run ọba tó wá pé náà kó sọ ìgbésí ayé wa di pípé. ṣíṣe àwọn nǹkan tí mo sì rí pé máa ń jẹ́ kí tọkọtaya tí máa ń jẹ́ kó yà àbí kíkìn ìyá wáyé òun ní kí obìnrin má ní tẹ́lọ́rùn ó tún wá lè bá ìtẹ́lọ́rùn yẹn délé wọn nígbà tí bá tún tọmọ tí wọn kọ́mọ sí lọ́dọ̀ níwọ̀n pé tí ọkùnrin bá sẹ́ndì owó sí báyìí ó lè máa react pé ẹ dákun sí táwọn ẹgbẹ́ rẹ̀ ń sí fílẹ̀ ní yóò tún wá máa gbé káàkiri lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò máa sọ́fẹ́ tí ó yẹ kó sàṣírí ẹ̀ fún àṣírí tí sì ń tú káàkiri wọ́n jẹ́ kó yé wa wípé pé gírò obìnrin bẹ́ẹ̀ lọ dá kán lọ kí ọwọ́ ọmọ wọn bá sọ o nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn gbogbo obìnrin tó bá ń sòkún bá bẹ́ẹ̀ bẹnu ba ọkọ òun jẹ́ tọ́mọ rẹ̀ ní ń bàjẹ́ o mo bẹ̀yìn obìnrin nítorí Ọlọ́run o ẹ lọ kọ́wọ́ ọmọ yín bá sọ o ọkùnrin lè má sọ̀rọ̀ ó lè má jàǹpata tọ̀rọ̀ lọ́n fún wa jura wa lọ Kùránì sọ pé la yukallifullahu nafsan illa wus'aha dèdè ń ta bá tí èèyàn bá kápá náà lápòtì kéèyàn sì má ṣe jù rẹ̀ lọ ẹni yìí ò ní jù báyìí lọ bí wá ti wá ṣe fún ọmọ ní sílẹ̀ ìdíjọ́ ó lè fún 10,000 ó lè fún ní kíní kan kọ́ pé tó náà nìyẹn ẹ máa bá mọ́lẹ́jì wẹ́ẹ́ ẹ lè mọ́lẹ́jì ẹ̀ àìlè mọ́lẹ́jì náà ló lé ọkọ lé ọkọ ó tún ṣe tán ó tún sọ pé ẹ̀ ń ṣe táwọn ẹgbẹ́ ó tún á ń sọ̀rọ̀ rẹ̀ káàkiri àṣírí tó ń tú kí wọ́n àṣírí ọmọ rẹ ní kó bo tó bá ti tàṣírí ọkọ rẹ ó ti tú tọmọ rẹ ntọ́lọ́run wí fún wa. ó kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lágbàáyé áìdá ó ń tọ̀ ń wò mí lórí TV ni lórí tẹlifíṣàn ni àbí ó wò mí lórí ẹ̀rọ tí à ń pè ní ẹ̀rọ alálujára wọn ọlọ́mọ sábà ń ṣe dáadáa fún yín má jẹ́ kó bàjẹ́ fún yín o gbogbo ó wá yín làwọn ọmọ yín ẹ jèrè àwọn ọmọ yín ó sì jẹ́ èèyàn nù ayé ẹ̀yin náà wá ní wálẹ̀ bí tẹ́ wa o àìwá mọ̀ èèyàn lè ní béèrè èmi Chief Imam Abdulgani Junaid
tí mo jẹ́ ọmọ yín tí mo ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run tí mo ń sọ yìí láàrin tọkọtaya nọ́mbà téèyàn ìbéèrè téèyàn bá fẹ́ béèrè lórí ẹ̀ nọ́mbà mi lélẹ́yìí 080 27 54 44 26 lẹ́ẹ̀kan sí 080 27 54 44 26 àbí kó jẹ́ MTN nọ́mbà 070 60 89 47 62 MTN nọ́mbà yẹn òun ni mo máa fi ń browse. iléeṣẹ́ Defoca television tí wọ́n gbé wá pé ká wá sọ̀rọ̀ yìí ọlọ́mọba wa san wọ́n lẹ́san rí má jẹ́ kí iléeṣẹ́ náà wó warafa'nahu makana aliyya àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ rẹ̀ nínú iléeṣẹ́ náà tí wọ́n ń darí rẹ̀ ọlọ́run ò ní jẹ́ ká náà owó ikú òjijì òní wọ́n àrùn onídìí onídìí àmọ́lẹ̀ yàkìlá hawla wala quwwata illa billah. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.